Welcome. Mo fọlọ́run Elédùmarè bẹ̀ wá ẹ jẹ́ ká ṣiṣẹ́ àgbẹ̀ àwọn Fúlàní lé àwọn èèyàn wa kúrò but at the same time we can do something for ourselves with your presidential broadcast tẹ́ ẹ fi kí wa fún independence ẹni ká ní sùúrù ṣẹ́rí sùúrù náà la máa ń parọ́ mọ́ ní gbogbo wọ́n ní a fool at 40 is a fool forever ẹ dákun torí tọ́lọ́gbà wá pé 64 táwa dàgbà táà grow táà kúrò lójú kan kò páàsì kò fẹ́ni kò kúrò kíláàsì kan náà ẹ̀rí pé wá ga nígbà tá a bá sọ̀rọ̀ fáwọn olórí wa ló fìyà jẹ wá ló kó wa dúkọ ẹrú bí tá a wà yìí àsìmọ̀ bàtà àbọ̀ bí àfikọ́nà Elédùmarè kò fà wá yọ tá a bá sọ̀rọ̀ nípa àwọn tó tún wá ń bọ̀ lẹ́yìn gan pàápàá generation tó tún bọ̀ lẹ́yìn gan wọ́n fẹ́ burú ju àwọn leader wa tá à ń kàn dẹ́mu lọ torí àwọn generation tó wà ń sìn yìí wọ́n dájú pa ṣé generation tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dájú tí wọ́n yẹ ó tẹ̀ tún mọ́ wọn bá ṣáwọn jẹ nígbà táwa kéré wọ́n máa ń sọ fún wa wípé téèyàn bá tó kù bá kú wípé spirit ẹ̀ máa ń dìde àti tó kù bá kú nígbà yẹn gan ládùúgbò orí àkàn máa dédé máa dìde jàn olùwà máa bẹ ìbẹ̀rù gan ò ní lè sùn ò ní lè dá dúró sínú ilé ṣùgbọ́n láyé tá a wà yìí àwọn generation tó ń bọ̀ yìí àbí generation tó wà yìí àwọn máa ń pààyàn ṣeré ni wọ́n máa ń pààyàn ṣeré ni kéèyàn kọ́ pààyàn méjì kó máa ní just two lòún pa ẹ̀dá tó bá wá pa èèyàn bíi mẹ́wàá àbí márùn-ún kan yóò pè má ìdúdú rí just òjìnà yóò pè Sókótó àbí ṣé láyé tá a wà yìí tó jẹ́ wípé ọkọ ń pààyàn ìyàwó mú lẹ́sẹ̀ dání ìyàwó ń dọrùn ẹ̀mú àbó ń dẹsẹ̀ ẹ̀mú tí kò sí ìbẹ̀rù kankan mọ́ irú àwọn generation wa yìí àbáwọn tó ń bọ̀ lẹ́yìn nígbà tí wọ́n wá fi tó àkókò tó yẹ pé irú àwọn leader wa tó wà mẹ́ẹ̀ báyìí nígbà tó náà bá fi mú àwọn gbogbo àwọn leader wa tí wọ́n ò ṣe dáadáa tó wá mú wọn kúrò àtàwọn tó ti ń dàgbà káwọn náà bá ti tó èjì wọn tó yẹ kí wọ́n lọ sílé kán lọ sinmi tí gbogbo wọn bá lọ sinmi dákun sí àwọn generation tí wọ́n ń pààyàn tí wọ́n dájú àwọn ọ̀dájú ọbí ọmọ ìṣàwọn náà fẹ́ fi lé tí wọ́n máa fi lélẹ̀ fún ìgbà wo gangan ní Nàìjíríà fẹ́ jí ìgbà tá a tún wá lẹ́nìkan bíi very dark kí ló pè VDM very dark man àṣìláwọn tó kórìíra very dark man ṣe ni ó kàn máa ń yà mí lẹ́nu pé àwọn èèyàn máa ń dédé ọmọ mi Abọ́sẹ̀dé dúró wojú àwọn èèyàn máa ń dédé kórìíra èèyàn without reason ọ̀nà oríṣiríṣi wọn máa fi ń kórìíra èèyàn ẹlòmíràn kan máa wù ẹ́ báyìí kò sì ní láìkí ẹ ìṣẹ̀dá tiwọn bọ́lá ṣe dá wọn nù àwọn náà fúnra wọn Ọlọ́run ò lè láìkí wọn àwọn náà lè gbójú rere Ọlọ́run pàdé torí nígbà tó kọ owó ọmọlàkejì ẹ owó ò mọ rí nǹkan kò páyé pọ̀ ìpàdé dé kéètì ẹ̀ á dẹ̀ máa bí ẹ nínú bí kò ọkọ̀ tẹ́ ẹ̀ ẹ̀yin náà ti mọ̀ ìpò náà ń roko etílé fúnra ẹ̀ náà ni pé mọ́ tó bá ti ń gbẹ́ kòtò fọ́ta rẹ̀ lápò mọ́gbẹ́ jí o tó ló ṣe é ṣe kó jẹ́ pé tó bá gbẹ náà ni ó kò bẹ́ omi ẹ̀sẹ̀ Ọlọ́run ṣayé iṣẹ́ wa Àdàbà TV God bless you pé tó bá ti ń gbẹ́ kòtò fọ́ta ẹ̀ má gbẹ jì tó ló ṣe é ṣe tó yẹ kó tó bá ti gbẹ ẹni ẹ̀ náà ni ó padà kó síbẹ̀ bọ̀dọ̀ àwọn èèyàn kì í mọ̀ ẹlòmíì wà ó ìrẹ́rì ti ìbínú àti ìkórìíra tó ní sí èèyàn ni tó ní sí ẹ ìwọ kọ́ ló ṣe ẹ ọ̀tọ̀ lẹni tó ṣe nítorí o ti pé lágbájá ti ní problem pẹ̀lú lágbájá èmi náà gbọ́dọ̀ máa bá lágbájá yẹn jà why then ẹni tó ṣe nǹkan tó tí ò dùn mọ́ ẹ nínú lónìí kó bí pé kò lè ṣe nǹkan tó máa dùn mọ́ ẹ nínú lọ́la VGN ti lè ṣe àwọn nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá tó like bí a personally ò kàn tiẹ̀ like ẹ̀ bọ́ kò mí pé kó wá jẹ́ wípé toró ti wá ní trade yẹn sí a wá tún ṣe nǹkan míì tó yẹ kẹtì ẹ̀ wá lù lọ́gbọ̀ ẹnu pé ó káàrí ó gbìyànjú kẹtì wá kọ̀ dẹ́mu ayé ò rí bá yẹn lórí ọ̀rọ̀ ohun àti Bobrisky àwọn kan wá sọ wípé yẹn ṣó yẹ kó sọ ṣé kò yẹ kó tú àṣírí bí Nàìjíríà ṣe bàjẹ́ tó ẹ̀ ń celebrate 64 years lórí ìràkòrò ìgbà tí mo kò ṣe happy independence ọkùn kan dá mi lóhùn ní Iyalaje kí mo gbàdúrà fún Nàìjíríà hard work ni ó ní ṣé Amẹ́ríkà tèmi wà tá a wà yìí ṣáàdúrà ló change America for good ni àbúrò kò tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ bọ́dá mi ò sí parọ́ mo kàn ṣe it is well wàláì kò parọ́ torí nìlú tá a wà yìí àwọn èèyàn gan mọ̀ di ọjọ́ Sunday okay tí Bobrisky lè ní tiẹ̀ sọ ṣé a rí ní ti Amẹ́ríkà lọ́jọ́ Sunday ló ń lọ bíṣẹ́ ẹ̀rẹ̀ ló mi ní church lọ́jọ́ Sunday báyìí wọ́n ṣe é ṣèwàásù báyìí ló fẹ́ amen bẹ́ẹ̀ ló ń dijú kan ló ń paná ojú kan ó ti rẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ mọ́jú ni
tẹ́ ẹ bá pẹ́ jù ní church nígbà míì ṣe bìlí pé tẹ́ ẹ bá wò báyìí ó ti gbé báyìí ó ti jáde tó ló máa lọ sí òun lọ bíṣẹ́ lọ́jọ́ Friday àti ẹ̀mọ̀ bóyá Jímọ̀ wa ẹ máa bó ní kálukú níbi iṣẹ́ ni bẹ́ẹ̀ tó bá délé wọn lọ pa márùn pọ̀ wọn lọ pápọ̀ bíṣẹ́ ó máa lọ pápọ̀ ní wọn lọ bíṣẹ́. That is America for you for real. Tí wọ́n bá dìgbà Easter ẹ̀ lè mọ̀ pé wọ́n ṣe Easter bí wọ́n fún wa lọ́dún dé Easter wọ́n fún wa ní ti Christmas. Nígbà yìí tó bá ń ṣe léyá àwọn Muslim tó bá wà láàrin wa àwọn ló máa ń jẹ́ ká mọ̀ pé mo máa ṣọdún o ṣe máa wá kí mi o mo pè yín o ẹ wá lé mi o. Ìjọ ta sì ti ń ṣe ìjọ tí wọ́n ti ń ṣe léyá ń bì èmi ò tí ì rẹ́ni tó gbẹ́ran wálé tó parí odò ẹran náà lẹ́ ti ṣe gbogbo ẹ̀. ilé ìṣòro pátì Nàìjíríà yẹn ló máa ń ṣe tó l'Amẹ́ríkà bẹ́ẹ̀ bá pè yàn bẹ́ẹ̀ bá pè wá sí pátì lẹ́yìn tá a bá jẹ tán láti gbé tékèwé àtúgbé lórí style Amẹ́ríkà nìyẹn wọ́n gbé wá láti ilẹ̀ Áfíríkà ní kò tí ẹ yé mi. mọ́mí fáńsà àtàdé ní ìrànṣẹ́ mo parọ́ ni nígbà tí likewise in UK ṣe gbọ́ Moses Fayos àwọn tí ń dá mi lò Moses Fayos sí ẹwà wọ́n ní likewise in UK iṣẹ́ náà ṣe kò sí nǹkan tó wọ́n fi eré wọ́n ṣeré ní Moscow iṣẹ́ náà fi ń ṣe lọ́jọ́ Christmas gan àwọn tó máa ní shift bẹ́ẹ̀ ni mo yọ Lábísí Ògùntọ́lá wọ́n máa lọ shift ẹ máa gbọ́ tí shift tẹ́ ẹ ní ò bá jẹ́ Christian tó jẹ́ pé time tó fẹ́ ṣe shift ẹ lọ bọ́ sí ọjọ́ New Year ọjọ́ Christmas wàá lọ òní choice tí o ti rí ṣẹ́ńbò míì ni wọ́n ní likewise in Finland iṣẹ́ làwọn èèyàn ń ṣe níbí but ní Nàìjíríà instead káwọn èèyàn lọ ṣiṣẹ́ wọ́n lọ jókòó sí ṣọ́ọ̀ṣì ẹ máa ní wọn kúrò lórí òkè ẹ mọ̀ ní wọn kiri lórí òkè wọ́n lọ jókòó sí mọ́ṣáláṣí lórí àtúnkìlẹ̀ tán yóò tún fún lọ síbẹ̀ ẹ mọ̀ ní wọn lásàlátù kò ní bẹ́ẹ̀ bí wọ́n bí àkóso ẹ̀yẹ dúró ojú wọ́n ní when you remember your billing you go stand up and go to work ọlọ́run kẹ́ máa rán bills tẹ́ fẹ́ san ẹ̀ dẹ̀ máa ronú lẹ̀ oye tá a fi ń san bills àárín mú pamọ́ lóṣù ẹni mo parọ́ kan oye tẹ́ fi ń san bills lẹ́yìn tẹ́ bá san bills tán ṣé mo pé àwọn èèyàn máa fowó máa fi orí máa fi calculate owó tó wà lọ́wọ́ ẹ̀ pé èló ló fún mi $30 wọ́n máa bẹ́ẹ̀ ṣe èyí ti gbàgbé wípé lẹ́yìn tá a bá san bills wa tán lẹ́yìn bóyá o san bóyá onímọ́gẹ́jì ní àbò san rent ẹ̀ o wá san owó IPL AES o san gas owó energy o ṣàṣọ gbogbo nǹkan tó fẹ́ san o san owó internet tó bá ní kámẹ́rà sínú ilé wàá san owó vis camera wàá san owó gbogbo ẹ̀ wàá san owó ọ̀tọ̀ ní internet inú ilé ọ̀tọ̀ ní tó máa recharge subscription ẹ̀ lóṣooṣù pẹ̀lú àwọn ọmọ tẹ máa ṣe lẹ́yìn tá a bá ṣe tán tó bá ra oúnjẹ sílé ìgbà míì máa wà lóṣù yẹn owó oṣù bóyá ọ̀sẹ̀ kẹrin yẹn ohun gangan ní títí ẹ owó ọ̀sẹ̀ mẹ́ta ló máa bá bills lọ nínú ọ̀sẹ̀ mẹ́rin tó wà nínú oṣù kan ẹ lè béèrè lọ́wọ́ anybody mọ́mí Adéolúwa Adépọ̀jù jọ̀wọ́ ẹ̀kọ́ ẹṣẹ́ gọ́mà tó bá ṣiṣẹ́ ọ̀sẹ̀ mẹ́rin nínú oṣù kan ọ̀sẹ̀ mẹ́ta máa bá bills lọ ọ̀sẹ̀ kan tó kù nínú ẹ̀ ló ti máa jẹun bóyá o fẹ́ gẹrun fáwọn ọmọ ìwọ náà fẹ́ ṣerun inú ẹ̀ ló kù o kò tó wá sọ pé o fẹ́ send ilé o fẹ́ send owó sílé by the time tó bá máa fi sọ pé o fẹ́ send owó sílé kí ni tó bá fún ní 50,000 ẹgbàá 50,000 ẹgbàá 50,000 wọ́n máa rò ó wípé o tí pé ṣé bó ṣe wà nílùú òyìnbó tó a tún máa ń bẹ̀bẹ̀ fún overtime ni parọ́ mọ́ mi Abọ́sẹ̀dé a tún máa bẹ̀bẹ̀ fún overtime torí pé kò pé ẹ wò mí nígbà tí ẹsẹ̀ mi fẹ́ ṣèṣe oníṣẹ́ kan tí iṣẹ́ méjì tí mo ṣe mo ní láti lọ resign nìkan níjẹta torí mo kàn rò pé náà ó ti gbà pé ìrìn time gan fúnra mi mọ́ tẹ orí fífọ́ mo ti ní stress pé mo ti ní stress I had to drop one job pé mi ò yà náà jẹ́ kí n calm down wàá máa bẹ̀bẹ̀ fún overtime mi ìpè ìṣe gan ó ń affect ẹ̀ ìgbà tí wọ́n máa bẹ̀bẹ̀ fún overtime torí pé wàá máa rò pé tí ìbá mú overtime wọn aláìkò lè pé èèyàn mélòó ló lè save $500 lóṣù nínú àwọn tó ń ṣiṣẹ́
tábà dẹ̀ máa san mortgage ẹ̀sán ẹ̀ tó san $3,500 $2,000 ẹ̀ tó rẹ́ǹtì ilé lásán ó gba $1,000 ó sanwó 2 bed ẹlòmíì san àwọn tó wà ní New Jersey ẹlòmíì tó ń sanwó 2 bed 2 bedroom ẹlòmíì bóyá 2.5 ní New Jersey torí ilé àwọn state kan tó wà yẹ pé wọ́n tún káàtì lóbi pé lóyìn kan pé owó tí yín gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ní èyí ṣáàkú gbádùn owó tí yín ò pọ̀ nígbà tó bá gbé ilé lẹ̀ ní bí Maryland bí 2,000 rent ní o $2,000 tó rent ẹ̀ kò fi san mortgage o $2,000 ẹ̀ bóyá tó bá tún wá sísàlẹ̀ ìlú apábítà wà ó ṣeé ṣe kó rí ilé yẹn ní bí $1,500 or $1,700 àwọn á tún máa ṣàkọ. èlòmíà dẹ̀ ṣiṣẹ́ àwọn tó wà Nàìjíríà mọ́ kò tí ì tó ra lé tí wọ́n ẹni yẹn bá tún wá rí ẹni tí wọ́n fẹ́ ṣàánú fún ẹ má tiẹ̀ dárúkọ California yẹn Kìlání Rasheed God bless you tẹ́lú tó àwọn bá tún wá rí ẹni tí wọ́n ṣàánú fún ẹ má máa jẹ́ kó yà lẹ́nu pé ẹni tí kò tí ì kọ́lé pé tó bá ní wọ́n fẹ́ kọ́lé fún ìyá tó máa tọwọ́ bá òfin kọ kì í ṣe kó lówó yẹn lọ́wọ́ ṣùgbọ́n fi ń tọrọ àlùbáríkà fún rẹ̀ ni pé Olúwa nínú ìlàkàkà mi tí ò tó mi yìí jẹ́ kí èmi náà tún ṣàánú fẹ́ nìkan kí èmi náà lè ra àánú gbà ó fi ń tọrọ àánú ni ẹlòmíì ṣiṣẹ́ mẹ́ta mo bí bírí Jonathan California lẹ́ ń gbé bọ́ọ̀ lẹ ṣe mo mọ́ máa ròyìn ibẹ̀ yẹn bọ́ọ̀ lẹ ti à ń kó òkú bí àṣà àwọn èèyàn wa nìbàdàn wọ́n ní California wà very very expensive inú ibi táwọn bàbá Indianapolis àwọn sọ pé inú oko làwa ń gbé ará oko lè ní mo sọ fún yín pé láti Ìbàdàn láti ilé ará oko lè ní mo torí ẹ̀ ló jẹ́ wá gbé ní Indianapolis torí èmi ò níbi tí mo ti máa ra ilé tí màá máa sọ 5,000 owó mortgage lóṣù àbí kó lu ẹ̀dẹ̀ ní rẹ̀ pa pẹ̀lú ọmọ mẹ́ta bí mo fẹ́ kó wọn sí they paid good okay ibi mo fẹ́ kó wọn sí iye ènìyàn máa ń rò mo sì especially yẹn tó bá lọ́mọ ìwọ tó bá lọ́mọ bì tí wàá tọ́pẹ́ bá fi jọ wà lamẹ́ríkà àbẹ́jọ wà ní travel bóyá UK lẹ́jọ wà ẹ tún ní lọ́kì o kó lọ jẹ́ single parent kó jẹ́ pé dúró èmi báyìí tí mo lọ́mọ mẹ́ta mo máa ṣe time table mi ṣe ní iṣẹ́ tí mo fẹ́ ṣe màá máa gbé gègèlè lórí time table àwọn ọmọ yẹn ni tó bá tún wá láwọn ọmọ tó ti dàgbà tẹ́ pé ìyá lè gba tiẹ̀ lọ káwọn ọmọ náà gba tiẹ̀ lọ wà tó dúpẹ́ kó tún wá lọ́mọ tó tún lọ kéré wọn ìbáyàn gbọmọ dání bí ẹjọ́ mo máa pẹ́ dé o tọ́mọ bá dé láti sukú ẹ bá múlẹ̀ kò sí yẹn bẹ́ẹ̀ kò sí pé ẹ dákun mọ́ mi ìkíní kan jọ tọ́mọ mi bá ti dé láti sukú ẹ bá mi mú ní the school bus kò sí bẹ́ẹ̀ you have to be there for your children you have to be there for your child ọmọ sì rèé kò ṣeé má bí mo mi Táíwò Elizabeth ẹ̀yin ọ̀gá yín tó bí nígbà ọ̀pọ̀ àwọn tó máa ń wà ní New York Maryland kankan mo fi wá wọ́n máa ń ta sí wa ní pé Indianapolis mo dẹ̀ mọ́ sọ pé tọ̀ ìgbẹ́ lówó wà. Ọlọ́run báwo la ṣe máa ṣe torílẹ̀-èdè Nàìjíríà fi máa túṣe tí ara òfin nínú àwọn èèyàn mọ́ ẹ dákun mo fẹ́ ra food stuff fún parents mi fún mom sí mi precisely my parents is in the village mo wá ní ọ̀dà mo wá ní pé kọ́lọ́ bá mi wá èmi mo sọ fún mi máa ń sọ pé mo láìkì gàrí ẹlẹ́ẹ̀lẹ́ mo láìkì gàrí ọ̀yọ́ lọ tàbí gàrí ìlọ́ra ẹlẹ́ẹ̀lẹ́ gàrí ẹlẹ́ẹ̀lẹ́ tẹ bá mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ kò kí ní yẹ̀pẹ̀ ẹ kó bíi pé wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé personally mi gangan mo fẹ́ jẹ́ ni mo ṣe very very neat omi tó máa fi fọ̀ very very neat kò ní pa òkúta ẹ máa mu gàrí tẹ bá yan gàrí yẹn àyangbẹ́ ni tẹ bá yọ omi ojú ẹ lè rí dọ̀tí kankan dúdú kankan ò ní sí níbẹ̀ tẹ bá mu gàrí tán nínú cup ẹ lè rí dọ̀tí tó settle down mo like ẹ bàjẹ́ wọ́n bá ní 2,000 ni wọ́n ń ta kóńgò gàrí wọ́n ní scotch egg wọ́n ní 400 naira ní scotch egg ìgbà tẹ́lẹ̀ máa kúrò lé 50 naira ni mo fi scotch egg lé àbí kí ló ń jẹ́ scotch egg ni mo fi sí. èyí tẹ́ wà ní Delaware ṣe ń sọ táàkì ni ẹ mọ̀ gbádùn Delaware tó wá gbó tí má fẹ́ wá ra ọjà kíní kan pé kí n wá rà ní àdúgbò yẹn pé wọn kì í gba ẹ̀yìn sọ táàkì ọjà tẹ́ ẹ̀ ń rà ẹ máa gbádùn bẹ́ẹ̀ ṣe bí gbádùn ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ mi kí ẹ ṣọ́ra yín o egg roll ẹ̀ ń pè á da fún yín yẹn a máa da fún yín ọmọ mi Lámìdé Johnson ẹ máa gbà mí kí àwọn ará Delaware náà máa sọ̀rọ̀ ṣe ìlú bẹ́ẹ̀ sì kì í sọ táàkì wọ́n ta bá aṣọ wọn ní yọ táàkì bẹ́ẹ̀ ìlú yẹ ká ti wá mọ̀ ṣe bísínẹ́sì kí lẹ̀ ń sọ yìí
ẹ jẹ́ a bá sọ̀rọ̀ dákẹ́ ẹ̀yin ará Adáláwì ẹ mọ̀ dákẹ́ o. Ìgbà wo ni Nàìjíríà máa kúrò nínú oko ẹrú? Ẹ wò bí nǹkan tí wọ́n tó. Ṣé ẹ rí ẹgbò 550 naira ni mo fi lẹ̀ fún Nàìjíríà 2019 tí mo kúrò. Ṣé rí bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Your Excellency sir, with due respect. Ó ga o, disappoint mi náà pẹ̀lú speech yìí, pẹ̀lú broadcast yìí. With your presidential broadcast tẹ́ fi kí wa fún independence ẹni ká ní sùúrù. Ṣé rí sùúrù náà la máa ń parọ́ mọ́ ní gbogbo ìgbà. Bí èèyàn bá pẹ́ kó tó rọ́kọ tó bá ń wọ́kọ wọ́n ní kó ní sùúrù. Bó ń wáyàwó àfi sùúrù. Bó ń wá owó àfi sùúrù. Bó ń wá admission sùúrù náà ni. Tẹ́bi bá ń pa ní sùúrù sókúta jiná. Ǹjẹ́ wọ́n ti gbé sùúrù sórí iná tó ti gbókúta sórí iná tèmà ìjìnà. Your Excellency sir, I expected you can implement minimum wage. Baby on online club, you are welcome. Kó wá implement. Kí àwọn èèyàn máa gbà minimum wage Nàìjíríà pẹ̀lú bí ebi ṣe pa àwọn yẹn kò sí ẹni tó yẹ kó gbà lẹ minimum wage Nàìjíríà ó yẹ kó jẹ́ bí 100,000. Minimum wages. Kìnìún kan, ẹgbẹ́ tó kìnìún kan, you have increased it, you have kìnìún kan. Ohun dàgbà wọn ló fẹ́ máa implement yẹ. Nígbà tí èèyàn bá ra ẹyin egg roll ní 500 naira. Ṣóúnjẹ nìyẹn ṣá? Kí ṣóúnjẹ? Kéèyàn kàn ní pé ọmọ má sunkún mọ́ o, ó ti tó is okay o, my baby o, 500 lẹ́ẹ̀kan náà, kéèyàn sì ní kó fi ra egg roll, tọmọ sì jù sẹ́nu pánpán, láti máa wò gbogbogbò 500 ti lọ. Not too bad. Ìyá ńlá nìyẹn. Wọ́n ní Nàìjíríà gan sí wọ́n ní wọ́n ti ẹ̀kí ná 5 naira 10 naira mọ́ wọ́n ní kò sí kankan fi ń rà. Mo wá ní ṣe bí bisikíìtì wà tí wọ́n ń tà wọ́n ní bisikíìtì kẹ̀. Wọ́n ní kò sí bisikíìtì 20 naira gan mọ́. Tó 50 naira gan kí ni mo bisikíìtì 50 naira pé màá ní bisikíìtì 100 naira gan mo ní wọ́n ní wọ́n ń ta bisikíìtì 1000 kìíní kan. Hollandia yogurt ẹ̀pà kan máa ń mu ṣeré nígbà náà pé mo máa ń rà mo máa ń store ẹ̀ sínú fridge fáwọn ọmọ mi torí pé ọjọ́ Friday gala àti Hollandia yogurt wọ́n máa ń mú lọ sí school throughout mo fi wà ní tó fi ń lọ sí school nígbà tí mo ṣáàjì mi ìfẹ́ dárúkọ school àwọn ọmọ fún lọ Nàìjíríà. Nígbà tó ń lọ sí Honey Gold, very nice school. Fridays, Hollandia yogurt and gala fún wọn mú lọ sí school. Tó ló máa ń tètè dé Friday ní Nàìjíríà. Mo máa ń rà ṣeré wọ́n ló wá 8 àbí nǹkan náà ta mo mi ìfẹ́ ìlú ẹ̀rí. Things are very very expensive now. Ẹnìkan send a message sí mi. Now sent a message to me that she picked my number from my pages and that pé ẹjọ́ Iyalaje mo fẹ́ rẹ́rù ọmọ ni mo fẹ́ kẹ́ wá rẹ́rù ọmọ fún mi ọkọ òun sá lọ mo tẹ̀ kọ́kọ́ rẹ́rìn sí ọkọ mi báyìí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ọkọ sá lọ òun àwọn ẹni tó máa rẹ́rù ọmọ fún ẹ. I was like no àwọn obìnrin we need to wake up. We need to wake up. Mọ́milọ́lá Ọdúnlámi ẹ ṣé mà. We need to wake up. Ṣé on my birthday àbí Lámìdé? I can yes now. Mo ti jẹ́ drop iṣẹ́ kan ni. Màá ti bẹ̀rẹ̀ iṣẹ́ dáadáa kó tó di November. Yes, I can do give away. Mádébọ̀ iṣẹ́ Olúwa. Kí ni yín November kí ni yín? Ẹ ṣé mọ́mi Fúnkẹ́ Kọ́láwọlé. Thanks for being there always. You are such a wonderful woman. You are such a wonderful sister, Funke Kolawole. Love you always. Ọmọ November mi ló lani. Ọmọ October mi ló wà ní. Ó wá ní pọ́kọ òun sá lọ. Mo ń dẹ̀ ti lóyún. Mo wá rò pé no, ọkọ sá lọ. Tọ́kọ bá tiẹ̀ sá lọ. Ṣé yẹ kóbìnrin sọ pé òun lè rẹ́rù ọmọ? Because àlejò ọmọ. November 14, wow, ọlá ní kòkó ra dé, wow. Jesus, mo lẹ́nìkan náà tó jẹ́ November 14 o. Mo lẹ́nìkan Nàìjíríà àjọbọ. Ṣọlá àjọbọ àjọ máa ń ṣe birthday ni. November 12 náà ni Mrs. Olúṣọlá àjọbọ. November 25, ọmọ mi Juliana Sulaiman. November 25 ni
November 26 mọ́mí Felicia abọ́sẹ̀ àwọn ọmọ November ya paṣá kí ló dé. October 1st wow Gbádébọ̀ oní ní birthday yìí ṣé kò wáyé kẹwẹ́ fún wa. Adégbìyìsí báwo ṣe máa ẹgbẹ́ ṣe kọ orúkọ yé Adégbìyìsí Joshua bẹ́ẹ̀ ṣe máa ń fi àwọn akọ́kọ̀ ìlúkìní àmì ìmúrúkọ yẹn pé bẹ́ẹ̀ ṣe kọ and November 2nd wow my son is 25 really happy birthday in advance to all of us àtàwọn ọmọ wa àtàwa náà àtàwọn ọ̀rẹ́ wa tí gbogbo ń ṣe birthday àwọn tó máa ṣe birthday láìpẹ́ yìí àwọn tó ń ṣe ní month àti next month happy birthday in advance to us àwọn tó ń ṣe lónìí happy birthday to you all. Long life and prosperity. I'm October 1st. Mo dúpẹ́ owó ẹ̀yà. Mọ́mí mo dúpẹ́ ó yẹ kẹ́ celebrate orí ní birthday yín kí ló dé. Mọ́mí Ọlámídé Ikúlàlà month wo ni yín? November 2nd Miss Kenny Abiodun. October 31st. Wow, October 31st. My daughter is November 14. Mọ́mí mo dúpẹ́ fún láyọ̀. Ọdẹ́sànmí, God bless you. My regards to your daughter. Àwọn ọmọ November, ọmọ dáadáa ni wá o. Ọlọ́run, gbogbo àwọn ọmọ November èèyàn dáadáa ni wá o. Ọmọ November, èèyàn dáadáa ni wá o. Fẹ́mi Táíwò, God bless you, sir. Adébísí Joshua Bámidélé, ṣé òun náà lè wá kọ báyìí tẹ́ máa dorí ẹ máa ká wa lẹ́yìn. March ni sister mi. Okay. October 27, Odùbítàn. Abiola Adébímpé October 23rd. Yẹ́mi sí Àríkẹ́ really that's good. Gbogbo aláma ṣọ̀pọ̀ ọdún náà lórúkọ Jésù wọn lè dúró ìṣẹ́jú kan fún wa. Obìnrin tó sọ pé òun lóyún yẹn oṣù 9 lọ́mọ ló máa tó bímọ tó bá lóyún tọkọ bá sá lọ oṣù 9 tó pé kò yẹ kó lè bẹ́gibẹ́gi kó tó rẹrù ọmọ you should be able to. Mo máa ń sọ fáwọn obìnrin jẹ́ ká máa wá nǹkan ṣe ẹ jẹ́ ká máa wá nǹkan ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa wá nǹkan ṣe mo kàn ẹ mọ wúmà kan tí mi kàn rí píkṣọ ọmọ yẹn mọ́ mi ìtẹ̀fẹ̀ tó píkṣọ ọmọ yẹn lórí mi Mọ́mí Ọlámídé wúmà tí a lọ sanwó hospital bill ẹ̀gbà tó bímọ ní last year tí ó ṣe operation tí òrówó tí wọ́n discharge ẹ̀ lọ hospital táwa lọ discharge wúmà yẹn tọmọ yẹn ti lo bí adọmọ yẹn kò ti lo bí 3 months lọ hospital ó ti ju 2 months lọ kó tó di pa lọ tá a gbọ́ ó tó pọ́n sọ fún wa táwa lọ discharge ẹ̀ lọ hospital tábà wọn sanwó hospital bill ọmọ tó bí yẹn ti tóbi ọmọ yẹn fine ìgbà tó ọmọ yẹn pọ́dún kan ó sẹ́ni picture sí mi pé ọmọ yín rèé o ẹ̀yin Ìyálájé kọ́tù ọmọ yín lélẹ́yìí ọmọ yín pé wọ́n yẹ very handsome boy that one is different case woman yẹn yàtọ̀ òun fẹ́ bímọ ó fẹ́ ṣe normal delivery ló fi pé òun máa ṣe azin ìgbà tó máa fi di pé máa ṣẹlẹ̀ omi kàn déédéé dà omi tán lára wọ́n bẹ̀ sí gbé káàkiri from one hospital to another ó gbọ́dọ̀ ṣe surgery ó gbọ́dọ̀ ṣe kí lẹ́ ń pè náà ó gbọ́dọ̀ ṣe CS so owó tó ti ọkọ ti náwó láti gbé káàkiri gbé ọlọ́kadà rẹ̀ lọ́kọ́ bí ó ti ń ṣe wà láàyè wọ́n tún pọ̀ ọ̀kadà lọ́wọ́ ẹ̀ tìyẹn wà glaring àsanwó hospital bill gbogbo àti fún wọn lówó kan fi rọ oúnjẹ kan lè máa jẹun nílé kan oúnjẹ fọmọ yẹn that one is different my first son October 6 my last son November 5 wow ẹ ti ẹ pẹ́ ni méjèèjì lẹ́yìn pẹ́ so àwọn obìnrin a máa padà sí ṣe nísìsiyìí tí mo ti drop iṣẹ́ kan sí so ọmọ anita láti máa ṣe Saturday night show wa padà tá a máa fix ẹ padà tàti máa enlighten cs Mọ́mí Ọlámídé Ikúlàlà thank you ma tàti máa enlighten àwọn obìnrin ká àtọkùnrin ìdílé tàti máa bá wa sọ̀rọ̀ a ní láti wà hide we have to start doing something ẹ má yẹ kán jẹ wá máa yé you there are some certain things tó jẹ́ wípé a lot of things is happening most especially in Nigeria and ìlú òrẹ́rìn mo fẹ́ kẹ́ mọ̀ pé kì í ṣe Nàìjíríà nìkan ló ń pass through a lot even here in America we are passing through a lot. Let's not comment but your husband is a go-getter Emma Beneleni she understand Nigeria is going through a lot not Nigeria alone here in United States of America àwọn náà wọ́n go through a lot too ọlọ́run mo gbọ́dọ̀ parọ́ fún a lot tẹ́ bá mọ bí nǹkan ṣe wọ́n
èló la máa ń ta omi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá fẹ́ rà kò wọ́n o tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a máa gbé omi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ilé gbé 10 wálé ní ìsìn àwọn èèyàn kò lè gbé wọn lè gbé 10 wá mọ́. bread ta bread ta máa ń rà ní ọdì bread tí ó wọ́n global inflation ni o Mọ́milọ́lá bread ta máa ń rà ní ọdì tí ó wọ́n bread yẹn ti ń lọ $5 sliced bread. ẹyin tí wọ́n tà ní ọdì torí ọdì yẹn bí ó ṣe sí wọ́n ta nǹkan wọ́n máa ń chip gan bẹ́ẹ̀ o tẹ bá lọ sí ọdì store lamẹ́ríkà yìí gbogbo àwọn nǹkan tẹ máa ra bẹ́ẹ̀ price tẹ máa bá gan ẹ máa rí pé ó reduce fee tẹ máa bá níta. ẹyin white egg kan báyìí títa nínú èkó ń jẹ́ ń gbà yẹn white egg yẹn kẹ máa bá ń bẹ̀ tán kó síbẹ̀ wọ́n máa ń tà ní 97 cents. ṣé ẹ believe pé white egg tí ìṣe brown egg white egg yẹn ó ti lé ní $3 báyìí tó ń tà bóyá 377 àbí nǹkan 350 ti gbé nìkan ló ń tà báyìí tí mo sọ fún yín. ṣé rí gbogbo àwọn tá a wá ń rà ní $3 nígbà yẹn tó jẹ́ brown egg yẹn wọ́n ti sún sókè $5-6 èló là ń ta epo là ń ra epo là ń ra gas tẹ́lẹ̀tẹ́lẹ̀ $199 ni kò wá lẹ́mọ̀ ó kàn pa sókè báyìí ni a lot. ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀ ń ra kóńgò ẹ̀wà pupa ẹ̀ ń rà ní 4,000 tó wá máa fi gbé lọ́dọ̀ àwa ń bì ó lè ta $20 tẹ́ bá calculate oye táwa fi ra yẹn ẹ̀ pariwo ẹ̀ bá wa ṣá ẹ̀ káànú wa àwọn òsì lè mọ oúnjẹ èbó jẹ ojoojúmọ́ ní ìmọ̀ jẹ pizza gbogbo nǹkan ló ti wọ́n global inflation ni ṣùgbọ́n ti Nàìjíríà mẹ́kọ̀ burú nítorí wípé wọn ò tiẹ̀ ní kankan kò sí pé wọ́n dá tax kò sí tax return kò sí pé wọ́n ti sọ pé òkè o nǹkan wọn o ẹ̀yin èèyàn gba nǹkan tó tiẹ̀ tún lè ṣe kíni tiẹ̀ tún lè lò ìyẹn bí wọ́n bá àwọn tó jẹ́ bí àwọn tó jó lóṣèlú bó bá fún wọn ní nǹkan fún constituency wọn ò ní fi jíṣẹ́ fún constituency wọn á gbé iná wọn á gbé jẹ ni wọn ò láàánú àwọn olówó tó lówó wọn prefer kan rí owó mọ́lẹ̀ wọn ò lè ṣàánú fún wọn ẹ wo bí yìí food pantries wà dáadáa ó láwọn family kan nígbà tó dé recently yìí ni mò ń sọ tán dé Amẹ́ríkà wọ́n kọ́ ọmọ méjì wá nígbà tó sọ pé wọ́n wá bá bàbá ọ̀nà òdodo God bless you sir ẹ káàbọ̀ sir nígbà tó wá bá mi tó Iyalaje kíní kan ìgbẹ́gbẹ́ kan àwọn kan tẹ́ bá lè já wọn sí wọn yá pẹ̀lú bí ẹ ṣe máa ń ṣiṣẹ́ sí ẹ̀dẹ̀ lọ́wọ́ méjì ẹ máa nídìí food pantries mo gbé wọn lọ síbẹ̀ wọn ò tí ní mọ́tò mo máa ń gbé wọn lọ àlè máa ti gbé wọn lọ tó bí ẹ̀mẹ́ta màá gbé wọn lọ síbẹ̀ wọ́n ti register síbẹ̀ wọ́n máa gba food pantries wá fún wọn mo ti fún wọn ní ìsìn báyìí òtútù ti ń bọ̀ ó ní àwọn link àwọn website wọn tó máa dà sí àwọn link tó máa dà sílẹ̀ tó máa ẹ máa fíìl oyè ọmọ tẹ́ ẹ ní nínú ilé pẹ̀lú èjì wọn sí tó bá ti tó stage báyìí wọ́n máa reply lórí email wa a máa lọ gba kóòtù fọmọ èmi náà ń lọ bẹ̀ mo máa gba kóòtù fọmọ ìgbà míì máa wà tí bá gbà àwọn ọmọ lọ síbẹ̀ ọmọ mi lè gba kóòtù 3 ó ti kúrò nínú gbèsè tẹ owó tẹ máa tún ná lórí àwọn ọmọ kọ̀ọ̀kan bá gba kóòtù 3 ẹ̀ mọ́ tó ti dín kúrò lára yín. wọ́n kò sí rẹ̀ ní Nàìjíríà ní Amẹ́ríkà ní tó bá ti tijú wọ́n ní wọ́n ń pín kinní kan lókè àwọn kan Salvation Army àbí kí ni wọ́n máa ń pín Salvation Army náà ni wọ́n máa ń fáwọn ọmọ ní aṣọ ọdún ìwọ ló máa sọ nǹkan tó bá fẹ́ àtàṣọ àti bàtà tuntun àti socks àti gbogbo àti toys àti gbogbo ẹ̀ wàá fìlẹ̀ síbẹ̀ tó bá ti tásù àsìkò wàá lọ síbẹ̀ wọ́n á ti dì sínú báàgì báyìí tó bá ti débẹ̀ báyìí àwọn churches ló ń ṣe àwọn yẹn mo mọ̀ pé àwọn ti Muslims wọn àwọn mosques wọn máa ṣe tiwọn náà wọ́n máa gbé fún wọn àwọn NGOs wà lóríṣiríṣi tí ò tiẹ̀ ṣe ti bí Christian or kìnìkan bọ̀ kò sí rẹ̀ ní Nàìjíríà gbólówó gan ní gan kò ní ṣoore minimum gbẹ̀ni kan minimum wage sí minimum wage yín ṣé kò yẹ kẹ́ ti kò minimum wage ṣé kò yẹ kẹ́ ti increase yẹ kò yẹ kẹ́ ti ẹ̀ sọ pé ẹ pàṣẹ kí wọ́n máa san ó kéré jù ó yẹ kẹ́nìkan ó yẹ kí school start máa 100,000 ní Nàìjíríà pẹ̀lú bí gbogbo nǹkan ṣe wọ́n ẹ̀ káṣí rẹ ni tó ní ìyàwó tó ní ọmọ tó ń gba 40,000 ẹ mọ̀ pé tí fi bí ẹ ti fìyà jẹ wọ́n ẹ wá léèyàn jalè ẹ wá ní ká tún sùúrù bàbá tún máa ṣe broadcast lónìí bàbá wa Tinubu jàdàbà àti ká tún sùúrù dìgbàwo gbogbo àwọn èèyàn tó wà ní Nàìjíríà mélòó la fẹ́ ràn lọ́wọ́ nu wọn tó lè ló ṣe ń dùn mí bí àwọn èèyàn ṣe fẹ́ máa lo oore tí Àgbàlá Gabriel tó ń ṣe láti kọjú ìjà sí because the man is really trying àti ká bá máa ṣe Ọlọ́run ló yàkù wọ́n ní Folúkẹ́ Abọ́sẹ̀dé Adésànyà the man is really trying àti ká bá máa ṣe Ọlọ́run ló yàkù
feeding people. Kì í ṣe èèyàn méjì, kì í ṣe mẹ́ta. Could you believe there was a time someone called me? Ó sọ pé Iyalaje, ẹ wò, Àgbàlá Gabriel, ẹ̀bà ló fáwọn èèyàn jẹ. Àwọn ìyá yẹn ẹ̀bà ló fún wọn jẹ. Ẹ̀bà náà náà jẹ níjẹta. Ẹ̀bà náà tó sáàbù lónìí. Mo kàn rẹ́rìn ni. Yusuf, mommy Yusuf, Bọ́lá ti tó Yétúndé ẹ káàbọ̀. Agege bread is now 1.5 ke. Irọ́ ọ̀wọ́ ṣe máa ra Agege bread ní fún 1.5. Mama, ẹ máa inflate nǹkan bí Agege bread ṣe máa jẹ́ 1.5 torí kíni. Àgbàlá Gabriel ní try. Ó yẹ ká ní táwọn gọ́ọ̀mẹ̀ntì máa ṣe láti fi assist máa yẹn. Ṣé gbogbo àwọn tó jẹ́ sẹ́nẹ́tọ̀, gbogbo àwọn olóṣèlú wa, ṣé àdúgbò kankan tá a ní, ṣé àárí àwọn tá a dìbò fún bẹ́ẹ̀ ni? Ṣé bá ní olóṣèlú la wà yìí? Ṣé bá ní alágbádá ni? Tí president ò bá implement minimum wages àbí kí lẹ̀ ń pè. Ṣé gbogbo àwọn olóṣèlú tá a dìbò fún, a ní ẹni tó wà ní house of rep, a ní ẹgbẹ́ jábẹ̀ látòrí alága wà, councillor wà ti council, a ní ká wá bọ́ sókè ká bá sí ìjọba àárín, a ní house of assembly members wà ńbẹ̀ tó wà ní house, gbogbo ló wà ńbẹ̀ ní àdúgbò wa o, àbí wọn ò sí ńbẹ̀ constituency aṣáàdìbò fún wọn, ká bá tún sọ sókè ká tó wá bọ́ sókè, aláwọ̀ reps tó wà ní tó yẹ pé wọ́n ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin òkè, àwọn senators wa ń kọ́. Ṣé kò yẹ kí wọ́n máa ti ẹ̀gbẹ́ kọ́ máa sọ kọ́ máa gbé nǹkan ní gbogbo bí nǹkan ṣe lè, kí wọ́n máa assist àwọn èèyàn. Agege bẹ̀rẹ̀ ní Atlanta olùṣègùn adébẹ̀yẹ wọ́n ní $6.50. Ìyẹn dẹ̀ wá dáhùn. Ṣé kò yẹ kí wọ́n máa ṣe kọ́ máa sọ kọ́ máa ṣe gbogbo ẹ̀ báyìí, kí wọ́n máa assist àwọn èèyàn, owó ilé ìwé ọmọ kan máa san, ṣùgbọ́n irọ́ ni wọn ò ní ṣe. Wọ́n dẹ̀ ń gba owó, wọ́n dẹ̀ máa pín owó lókè. Àwọn olóṣèlú, àwọn tó wà ní ṣáàmánù, wọ́n máa ṣe jack meeting ṣe ẹ̀kí pínwó mẹ́ ẹ̀ pé wọ́n jack meeting yìí. Ẹ̀yin tẹ́ jẹ́ gómìnà ẹ̀ gba security votes ẹ̀ gbá. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní house of rep, wọ́n ṣàwọn institute constituency ẹlẹ́ṣẹ̀ ìbámẹ́ǹtì. Kó tó ní pé ẹ̀ṣẹ̀ ìbámẹ́ǹtì ẹ̀ṣẹ̀ tó kárí gbogbo ará ilé, ṣó kárí ará oko. Mọ́ọ̀sì gbogbo àwọn ọmọ tó ń ṣe adigunjalè lónìí, tí wọ́n ń ṣe rádaràda lónìí, wà láìtàláì, ebi ló sún ẹlòmíì débẹ̀. Bó ṣe jẹ́ pé ẹgbẹ́ búburú ló ń bà wà rere jẹ́. The rate tí ebi fi ń pa àwọn èèyàn ní Nàìjíríà kò kí ṣe kékeré. People are really suffering. Olówó kan láàrin òtòṣì mẹ́fà wà lẹ́ òtòṣì ní gbogbo wọn. Àwọn èèyàn jẹun kánú, ebi ń pa àwọn èèyàn. Ẹ jẹ́ káwọn èèyàn ọmọ Nàìjíríà gbogbo ẹ jẹ́ káwọn gbogbo ká lànà ara wa lójú. Ẹlòmíì wà tó jẹ́ graduate, ó ti ṣetán tipẹ́ o, kò lè marry. Ṣé wọ́n lóun ò mọ̀ ìyàwó fẹ́ ni, àbí wọ́n ní tó bá làálẹ̀ fún kò ní wọlé. Ṣùgbọ́n tó bá rántí pé àti fẹ́yàwó òṣòro, owó ọbẹ̀ ní kókó, ó ṣe ń wáṣẹ́ ìwó graduate ọmọ 35 years 40 years kò tí ì ríṣẹ́. Ẹ̀dẹ̀ ni kó wá marry. Báwo ló ṣe fẹ́ marry? Ìgbà tí a sọ nígbà yẹn ká sọ ká gbé picture jáde wípé àwọn kan wà ní bí o tó wọ́n ní ìdọ́kọ̀ 47, 56 kò jù bílẹ̀ fáwọn 25 ń yọjú. Please àpá fẹ́ wọn, ẹni kan gbé mi wọlé mọ́ni. Kí ló mọ̀ nípa ẹjọ́ ìlú yóò rọrùn. Ẹnìkan ní àwọn lẹ́nìkan ẹ wò èèyàn dáadáa ni ó wà God fearing, ìyàwó ẹ̀ ti ṣaláìsí, widow ni ó ní ìdìyàwó ẹjọ́ mo wá dààmú ní 47 tẹ́rí yẹn méjì ni o. Mo ní mo dẹ̀ kọ́ síbẹ̀ pé ìkan wà ní US, ìkan wà ní Nigeria. Mo ní ṣé kí ká introduce wọn sẹ́ni tó wà ní Nigeria. Ó ní rárá ètò wà ní Amẹ́ríkà yẹn mo fẹ́ mo bá rẹ́rìn mo ní ó ṣe wá jẹ́ ta Amẹ́ríkà ẹ̀dẹ̀ ló wà God fearing. Tó bá yẹ kó bá níbẹ̀ gbọ́ Ọlọ́run tó dẹ̀ ń gbọ́ pé ṣé dandan ni kó jẹ́ pé ta Amẹ́ríkà ló gbọ́dọ̀ fẹ́ ni, gbogbo oníkálùkù ń calculate ni. Kò sẹ́ni tó níbẹ̀ gbọ́ Ọlọ́run mọ́. Àwọn tó wà ní UK, gbogbo àwọn tó jápa ní UK lọ́jọ́ kìíní àná ẹ̀ ti lọ bèrè lọ́wọ́ wọn. Gbogbo àwọn tó jápa ní UK mélòó lára wọn ló níṣẹ́. Tẹ bá rí ibi tí ẹlòmíì gbé, ọ̀pọ̀ lára àwọn míì tí mo máa bá sọ̀tún máa láwọn need assistant. Tó bá ṣe fídíò fún mi, ó bẹ́ tó sàn kan padà sí Nàìjíríà tó ti ń bọ̀ lọ. Tó náà mo máa ń sọ fún yín pé tẹ bá fẹ́ travel, ẹ má ti gbọ́ kúrukùrù, kẹ́ ẹ gbọ́ kójú òkú kẹ́ ẹ máa domi inú agbádá nù.
kẹ́ mọ́ domínú kòkòrò kẹ́ mọ́ fọ́ kòkò mọ́lẹ̀ ẹgbẹ́ garagara òjò ẹ sáré domínú ẹ ta lé ẹ tọ̀nù ẹ ta mọ́tò ẹ ta gbogbo nǹkan tẹ ní àtàgbò tún kí àtẹlẹ torí ẹ travel out torí tẹ ẹ lọ sọmọ bẹ ṣe ẹ mọ bẹ tẹ ṣe máa bá ní ẹlòmíì à travel adélo ìbò agbèrè tó bá rí stress tó wà ń bì á sọ pé ẹ̀mí mi ò gbẹ jẹ́ kí n padà sílé. tó bá débì kan alẹ́ mi wò gbé ẹnìkan padà sílé kí ló dé fà àwọn ìjọba wa àwọn gangan ní ìṣòro ayé wa tí ìlú wa bá dáa a ò ní máa káàkiri ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kan máa ń sẹ́ni mẹ́sẹ̀gì sí mi àwọn wà ní Libya àwọn wà ní ṣé Cairo àbí nǹkan àwọn wà ní Egypt kẹjọ ẹ bá mi wáṣẹ́ lọ́dọ̀ yín bí ẹni pé wọ́n gbéṣẹ́ sẹ́ǹkù lé lé ni ẹnìkan máa ń pa ẹ bá mi wáṣẹ́ lọ́dọ̀ yín kò síṣẹ́ tí mi lè ṣe ẹjọ́ ẹ gbé mi wọlé wọ́n gbà tí wọ́n ṣe ń gbéyàn wọlé nìyẹn ó fẹ́ wá sí Amẹ́ríkà bí tó wà ó dá kí ló lọ ṣe níbi tó wà ìmọ̀ kó ṣọrọ̀ ajé lọ ni pàtó ò ti dá yẹn wàá lọ re-strategize ni ẹ bá mi sọ fún Mr. Kenny bá mi sọ fún bọ̀dà Kẹ́hìndé mo lè ṣiṣẹ́ àgbẹ̀ kó wá gbé mi wọlé woman kan gbà tó disturb mo sọ fún yín lọ́jọ́ yẹn ó sún mi mo ní láti block ẹ̀ ni tó tún sunkún kí ló fẹ́ kú ìgbà tó lórí ẹ mọ̀ nítorí ọmọ tó ń wá ni mo fẹ́ ṣe IVF owó IVF ló fẹ́ wá sí America mo still come to America if you really love your husband kó dẹ̀ fẹ́ wá IVF and age is not on your side ọdún mélòó ló rò bó máa lò ń bì tó bá ti lọ fẹ́ wá iṣẹ́ tó má fi kọjá tó bá ti lè kọjá 6 months ò ní lè lọ mọ́ tí 6 months má lè ti lè kọjá tó ò lè jáde mọ́ torí tó bá jáde ò lè wọlé mọ́ so definitely ọkọ tó fi sílẹ̀ yẹn ó fẹ́ kọjú ẹ̀ sọ̀run alẹ́ ni kó tó sọ pé wọ́n gan fẹ́ settle down bí ipò fẹ́ níwèé tó máa fi gbọ́ pé wọlé tí o mọ iye ọdún yẹn ṣá ẹlòmíì ti wà ní ọdún 10 gan tí ò tí ì rí ìyàwó ẹ̀ mú wọlé tàbí ọkọ béèrè. A lot of people want to japa wọ́n fẹ́ kúrò ní Nàìjíríà wọ́n máa fẹ́ kúrò ní Nàìjíríà torí pé Nàìjíríà ò gbọ́ àwọn olórí wa àwọn gan ni problem ayé wa. ṣé wá rí tí ẹ̀sìn tí ẹ̀sìn fi kó bá wa náà kì í ṣe kékeré. mo máa ń sọ kíní kan Bíbélì kan sọ wípé ìgbàgbọ́ tí ò sí iṣẹ́ tí ò ní ṣe ó ló kù ni kí lẹ wá lọ ń jókòó sórí òkè sí kí lẹ lọ ń takú ti ṣe mọ́ṣáláṣí sí kí lẹ lọ ń takú sí ṣọ́ọ̀ṣì sí láì ti pẹ́ ìṣiṣẹ́. There was a guy tó jẹ́ pé photographer ni ṣé photographer la máa pè é rọ àwọn fídíò camera àbí tó máa ń gbé fídíò káàkiri kí la máa ń pè wọ́n. ẹni yẹn sọ wípé òun fẹ́ gbéṣẹ́ fún ó lóun pè ẹni yẹn wà ní UK ẹni yẹn lọ Nàìjíríà ẹni yẹn lóun dẹ̀ mọ̀ ó ya picture ló dẹ̀ ní studio ó máa ń ṣe fídíò ó lóun wá pò fẹ́ gbéṣẹ́ fún torí ẹni yẹn ó lọ ṣe pàtí Nàìjíríà ni ó ní the first day nígbà tó ń dé bó ṣe dé Nàìjíríà tó ń pè ó sọ pé mo wà lórí òkè mo wà ní ó lọ sí àgbàgbọ́ wa ó ní mo wà ní church mo wà lórí òkè ni mo lọ pray ní òkè màá pè ẹ́ padà ó nígbà tó ń tún máa pè lẹ́lẹ́kejì báyìí ó sì wà lórí òkè náà ni òun lọ ṣọ́ọ̀ṣì òun lọ sáfíìsì nígbà tó ń pè lẹ́lẹ́kẹta tó ní ẹ̀rù púpọ̀ mi tó wà tó chọ́ọ̀chì ló wà gbà wọ́n á ṣe prayer ẹni bó ṣe gba blọ́ọ̀kì ni bó ṣe gbéṣẹ́ fẹ́ lómi ni. ọjọ́ kan tèmi àti woman yẹn ta wá padà sọ̀rọ̀ wọ́n lọ́mọ olúwo ni wọ́n mọ̀ nígbà báyìí ni wọ́n aṣáájọ wá ń sọ̀rọ̀ wọ́n ní mo ní ẹ̀mọ́ ẹni báyìí mo ní àmọ́ mi náà dé mi nìyẹn o mo ní báyìí ó lóun mọ̀ ó lóun ti blọ́ọ̀kì ẹ̀ pa ó ní kí ló dé ó ní òun fẹ́ gbéṣẹ́ fún ni ó pè lálákòókò wà lórí òkè pẹ́lẹ́ lẹ́kẹ̀ẹ́ta ṣé mo ṣe I don't have the time. Amẹ́ríkà àbí àwọn àtàwọn ní diaspora o tó bẹ́ẹ̀ kí wọ́n pè ẹ̀kọ́ sọ pé overtime gan wà wà bẹ́ẹ̀ débẹ̀ ni ẹ ti ráwọn míì tó yẹ pé wọ́n ti máa sùn lọ báyìí wọ́n kàn lè rí 5 hours overtime gan kó pọ̀pọ̀ báyìí wọ́n sáré mú wọn bẹ́ẹ̀ lọ nìyẹn wọ́n sáré lọ ṣe bá ṣe lóru bó ṣe 12 to 5 wọ́n sáré lọ mú mọ́lẹ̀ ẹni gan ní overtime 3 hours sáré lọ mú tí tó ti ń bẹ̀bẹ̀ tí wọ́n ti ọ̀nà ẹ̀ wọ́n wáyà jáde tó pọ̀pọ̀ báyìí wọ́n sáré gbé ni wà kílìkì wà gbọ́ wọ́n lé ni. à ń gbàdúrà lóòótọ́ mo wo interview Genesis Ọládélé Genesis Prophet Genesis ó sọ̀rọ̀ ó ní prayers ó lè cast out demons evil nínú èèyàn ó ní but it will never cast out a fool the fool in someone's life cast out the demons but cannot cast out the fool. Bíbélì kan sọ pé àwọn èèyàn ló ṣègbè torí pé wọn ò ní mọ̀ ọlọ́mọdé àṣègbè
gbogbo àwọn pastors ẹ̀ wọ́n dẹ̀ máa ń respect àwọn tó wà ní diaspora torí wọn kò máa fún wọn lówó àwọn tó wà ní diaspora tó fún wọn lówó yẹn tí wọn bá ṣiṣẹ́ ìwọ̀n nílé fún wọn lówó yẹn ìwọ tó fẹ́ kára ìlú òyìnbó kan ẹgbẹ́ mi wà ní òyìnbó àbúrò mi wà ní òyìnbó fẹ́ kó fún ẹ lówó tí ò bá faṣẹ́ kó ṣiṣẹ́ kò nílé fún ẹ lówó so what are you waiting for then? Most of àwọn èèyàn wa ní Nàìjíríà most especially àwọn tó wà ní àwọn civil servant ọjọ́ Fridays tó bá ti dọjọ́ Friday aago kan báyìí aago 12:31 báyìí kò sí nǹkan kan mọ́ wọ́n ti ń lọ wọn àlọ́ kíjímọ̀ ìgbẹ̀nà ń gbà lẹ́yìn tí ò kíjímọ̀ gan tó jẹ́ Christian gan ní wọn parọ́pà lọ kíjímọ̀ ní ó sá lọ nìyẹn táwọn òde ìṣiṣẹ́ àwọn kan wà wọn ò ti iléeṣẹ́ wọn àtàrú àtọ̀sán àtòru ohun iṣẹ́ ń lọ ni ọjọ́ ọlùdé gan wọ́n tún máa ṣí lọ́jọ́ ọlùdé wọ́n á tún ṣe wọ́n rìn àná double pay àwọn èèyàn tó sáré lọ ṣe èyí náà rí fídíò yẹn mọ́mí Olúṣọlá Adéníyì àdúrà can never cast out the fool in your life. Nigeria, it will never cast out the fool in Nigeria's life. Máa gbàdúrà gbà. But tó bá wá fi tó bá tọ́ iṣẹ́ tó ń ṣe ló fi tó ń gbàdúrà pé Ọlọ́run fèrè sí iṣẹ́ wájú kò sórí òkè. Iṣẹ́ wo ló wá ń ṣe lórí òkè? Kí ló Ọlọ́run fẹ́ fèrè sí? Àwọn olórí wa wọ́n ti jẹ Nàìjíríà run. No be today o. Wọ́n ti run Nàìjíríà tipẹ́. Wọ́n ti run Nàìjíríà no be today. Nígbà tí iṣẹ́ àgbẹ̀ ta most of gbogbo àwọn nǹkan tí bá gbó lọ́wọ́ ṣe láyé agbó lọ́wọ́. Owó kòkó owó obì òun fi ṣe iṣẹ́ àgbẹ̀ náà fi ṣe. Wọ́n ò tiẹ̀ gbogbo àwọn ẹ̀rọ kílẹ̀ pè náà àwọn epo èèbó yìí. Wọ́n owó petrol kan náà fi ṣe. Owó pẹntiró àbí ṣe pẹntiró náà kan náà owó pẹntiró nǹkan náà fi ṣe. Bọ̀ ní ìsìn àwọn Fúlàní gan ò lè jẹ́ káwọn èèyàn wọ́n mẹ́ta abọ́sẹ̀lẹ́ta will God bless you àwọn Fúlàní gan ò lè jẹ́ káwọn èèyàn wá dúró sínú oko mọ́. Ìtọ́ fojú wọn rí kì í ṣe kékeré. Ètí wọ́n fojú wọn rí kì í ṣe kékeré. Ọ̀pọ̀lọpọ̀ tó jágbẹ̀ gan tó wù láti lọ pẹ̀lú bí kálíbà tí Nàìjíríà dá tí àwọn tí kò sí ọ̀rọ̀ pé Fúlàní o tí ò sí bẹ̀rù bojo kò sí bí hardship bí táìmù tá wà inflation ṣe lè high tó ṣe lè go up tó kò sí bí ìyàn yẹn àbí ìjì ebi tó fi lè jà tó àwọn èèyàn máa jẹun nítorí pé àwọn èèyàn dáko àkìmàlà ṣe pé lè ó yọlẹ̀ fún wa nítorí kò ságbẹ̀mọ̀ lóko nígbà tí àgbẹ̀ wà lóko gbogbo ẹ̀ máa ń rí báyìí náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí inflation máa ń wà ṣùgbọ́n ebi òkè pààyàn tó bó ṣe pààyàn tó yìí àwọn èèyàn òró jẹra ìwọ̀nba tó wà ó ní láti lọ sókè torí pé kò sí èèyàn mélòó ló ń dáko mọ́ ayé ìgbà kan tí èèyàn bá tiẹ̀ tí inflation bá high bó ṣe high ẹ̀rọ bí àkọ́nà lọ sóko tó bá ti dóko báyìí bá ti wú iṣu ó ti wú ẹ̀gbẹ́ ó ti wú gbẹ àgbẹ̀ náà ti jágùrè ata ó máa rí ata bìrìbìrì báyìí ọ̀gẹ̀dẹ̀ yóò bẹ lókè báyìí yóò sáré máa wò nítorí wà sáré máa jí lọ sóko torí tó bá ti high ìwọ nìkan kọ́ ló ní ìbẹ́pẹ tó fẹ́ káyẹn wọ́n kọ́ nìkan kọ́ ló ní ọsàn yẹn àwọn ẹjọ́ pọ̀ tẹ́jọ́ hàn yẹn wọ́n nìkan ó kọ́ àgbàdo ẹjọ́ hàn àwọn tó wọ́n máa hẹ́ ẹ̀ náà wá làwọn èèyàn máa gbé kí ló máa ń pè kí ní tó máa ṣẹ̀rù bọ́mọ nínú oko yẹn wọ́n wá gbádà kan báyìí wọ́n wá gbé gì báyìí wọ́n á kọ́ọ̀sì gì báyìí wọ́n máa rò pé yàn àparò gan náà máa ń sá fún ṣùgbọ́n kò sẹ́ni tó lè ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ láyé ìgbà yẹn gan wà dáko wà sáré lọ mú oko kan wà sáré gbé nǹkan sí biribiri nígbà tó ní nǹkan níbi àwọn ìyá wa gan gbogbo àwọn obìnrin tí ò lè lọ sínú oko tó jìnnà wọ́n á gbọ́ wọn ló dáko etílé wọ́n á ti rí wọn ẹ̀fọ́ wọ́n máa fẹ́ tó ẹ̀fọ́ wọ́n á bọ́ síbẹ̀ wọ́n á tẹ̀fọ́ gbúre máa wà níbẹ̀ báyìí ẹ̀gúsí ó máa wọ́ báyìí tí wọ́n kàn mú wọ́n á vẹ̀sẹ̀ kò síṣẹ́ gidi kan kò síṣẹ́ rẹpẹtẹ kan lára ẹ̀gúsí ju pé kó o harvest tó bá ti gbó lọ kó o kó sójú kan kó o wá fàdá ṣaṣaṣaṣa wò ní ṣàtọ̀ wà kàn fàdá ṣe báyìí ó máa kè tó bá dẹ̀ ti kẹ̀ wọ́n á wọ gbogbo kíní ẹ̀gúsí yẹn wọ́n á dẹ̀ fọ́ láti fọ́ tó wá sá ẹ̀gúsí délẹ̀ nìyẹn máa wọ́n báyìí táwọn máa gbà níwájú táwọn máa pa ẹ̀gúsí báyìí wọ́n á tó pa ata tó re lóko ẹ̀sìn láwọn tó máa kọjá tó máa tún ra ata yẹn wọ́n á tún ra ata yẹn ibi ẹ̀ ló ti máa lọ sóko wọ́n máa lọ wù ẹ̀ ẹ̀gẹ́ tí mo forí mi wù kì í ṣe kékeré wọ́n mọ̀ mí dáadáa mo mẹ̀gẹ́ bẹ mo mọ̀ gàrí yan bàjẹ́bàjẹ́ torí pé tí dáàbì bá ti gbin gbogbo kinní yẹn wà lóko ṣé a máa ní lóko wá sóko fẹ́ lọ fowó rà á ni bàbá sójà káre bàbá no regret dáàbì bí ò gba nọ́ńsẹ̀nsì a máa lọ sóko ń sìn a máa harvest
cassava a máa bẹ́ a máa fọ̀ ìta máa sọ tá máa fi ṣèlúbọ láfún tá máa ra ìlúbọ ṣùmọ́ ó ti wà tá máa ṣe ìyókù tá máa lọ rin nígbà yẹn lọ́dọ̀ bàbá mọ́nì ìgbà yẹn kọ́ lọ́n fọ́ọ̀mù kẹ́ bàbá yẹn a máa lọ ṣe ọjọ́ kẹta báyìí la máa lọ jáàkẹ̀ la máa gbé wá la máa jọ la máa yan gàrí máa kúnlé bá tá bá ti wá yan tán mọ́mì mi wá tí wá ta bọ́ọ̀bù lọ bá mi gbé fún ìyá Gbénga níbẹ̀ yẹn lọ bá mi gbé fún ìyá Monday eléyìí tìyá Ayọ̀ ni àwọn Yorùbá ṣàdá ẹ ṣé o ẹ ṣé o ìyá kiri ẹ ṣé o èèyàn mélòó fún yàn ní nǹkan mọ́ báyìí pẹ̀lú inú dúdú ni wọ́n máa fi fún ẹ káàrí tí wọ́n yan tó ṣe bá balẹ̀ ìdáná wọ́n ti yẹ sátẹ́gùn ibẹ̀ náà tí wọ́n máa bù wọ́n tún máa fi tọrẹ tó bá bẹ́ẹ̀ sàgbàdo lóko wà á tún kágbàdo yẹn wá wà á tún fún àwọn ará ilé táwọn náà tún àwọn àti ẹ̀mọ̀ pàgbẹ́ wà nulẹ̀ àwọn náà máa ṣe o dáàdi ẹ ṣe wọ́n wẹ̀ àwọn àyàbàlà àwọn náà máa bọ̀ tó ṣe ń ṣe tí wọn ni wọn náà ṣe tẹ òórùn àgbàdo ìbẹ́ òní ló ń ta sánsán ní gbogbo nílé ìfẹ́ wà gbà náà ìgbà yóò dé sèé fáwọn èèyàn wa ròdè láwọn onígbà náà bóyá ebi àtìyàn tó dẹ̀wà ló jẹ́ kẹ́bọ̀dì ní àwọn sìn ádìlẹ̀ máa fi rẹ́ni tó máa fẹ́ nìkan tó fẹ́ fẹ́ nìkan gan ẹ̀rùgbá máa bẹ̀ láti gba nǹkan lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pé ṣé kò ní nǹkan tó fẹ́ fi ṣe láyé ìgbà yẹn àwọn èèyàn ṣoore láti pọ́n fẹ́ fi ṣèkà fún yàn láti pọ́n fẹ́ fi gba ògo àbí láti ṣe láti bá yé èèyàn kan jẹ́ tí inú nínú náà fi ń ṣe ìwọ gan bó ṣe jókòó bí láti yan gàrí ẹ wà láwọn ará alẹ́ gan tó máa jáde àyà kí ẹ ti yan gàrí yẹn ẹ jẹ́ wá bá yín jọ díẹ̀ kó lè yá òun náà dúró síbi àbáyín pẹ̀lú inú dídùn kò rí ẹ pé wá bá aṣọ ọmọdọ̀ kò rí ẹ pé bóyá nítorí kò lè fún oúnjẹ pẹ̀lú inú dídùn fi bẹ́ẹ̀ ṣe abẹ́ ṣe àtúbẹ̀ ṣe díẹ̀ bẹ́ẹ̀ àjẹbẹ́ kó náà mọ́ pẹ̀lẹ́ èéfín ìpọ́ ẹ pẹ̀lẹ́ jẹ́ báyín kó gbà mo ní ògùn sọ̀kan jẹ́ báyín fi sí dáadáa yóò jẹ́ kó jò dáadáa oníkálùkù ìwà wọn mọ́ síra wọn Nàìjíríà ayé àtijọ́ nìyẹn mo ṣe ń gbàdúrà pé kọ́ lóun kó fún wa ní new Nàìjíríà báyìí torí gbogbo nǹkan tá a ní nígbà yẹn àríwú ẹ̀ mọ́ àríwú pé kì í ṣe Nàìjíríà yọkan yìí náà ni tí inú àwọn ìyàwó ilé àwọn ẹ bá rọ́kọ ọkọ àti ìyàwó ọkọ ò ní sọ̀rọ̀ ìyàwó á sọ oúnjẹ tán tó bá sọ oúnjẹ tán á wo nínú ilé á wo ọmọ tó kéré jù Bísọ́lá ló kéré jù Bísọ́lá báwo ni wá gba oúnjẹ kí wọn náà fi panu jàre kì í ṣe pé ìyá Bísọ́lá ni ò sọ oúnjẹ ìfẹ́ wà nígbà yẹn o ò lè dájọ́ oúnjẹ wà á mọ́ ọmọ tó kéré nínú ilé ọmọ lágbájá gbà bó ṣe máa ta bọ́lẹ̀ rí wà á máa rán ọmọ ẹ kí ẹ̀rẹ̀ ṣọdún bá mi gbé ráìsì ó máa tó wa má wọrí bá mi gbélé fún Bísọ́lá jẹ́ kó náà fi kú náà àmọ́ mi second neighbor tenant slap me and face you ẹ jẹ́ ìpò kan wá lọ mọ́ ọmọ mi ẹ lọ mú atúmọ̀lẹ̀ ó yá ìyá alágbájá ó yá wá lọ mú kinní kan wá bó ṣe máa pín oúnjẹ káàkiri nìyẹn wọ́n fáwọn èèyàn ṣùgbọ́n ní ìsìn kò tó wọ́n jẹ àwọn ọmọ tó wà lórí ọmọ tí lágbájá gan bí gan kò tó wọ́n jẹ báwo ló ṣe máa fara ọmọ ara alẹ́ túbọ̀ ló ṣe máa fún lóúnjẹ àní wọ́n á fọ ọmọ tiẹ̀ ọmọ neighbor ẹ bá má mi wọ́n ọmọ bá dé láti school tó bá ti dé láti school báyìí lọ́mọ neighbor ẹ̀ nìwọ́ kọ́ ló bí o wà á dẹ̀ pọ́n mi pẹ̀lú ọkọ mi látàárọ̀ tó ti lọ o ti ń làágùn wà á dẹ̀ pọ́n mi wà á dẹ̀ ṣọ́ra fún ọmọ yẹn ìwọ́ kọ́ ló bí o kò mọ́jú wà á kó mọ́jú sí wà á fi mọ́jú sí lọ́rùn wà á kó mọ́jú sí lójú ọmọ neighbor ẹ̀ ni o lẹ́yìn tó bá dẹ̀ tún ṣe yẹn tán wà á dẹ̀ tún mú wà á tún fún lóúnjẹ inú dídùn ni wà á dẹ̀ máa fi ṣe wà á dẹ̀ fọmọ yẹn lóúnjẹ ọmọ yẹn á dẹ̀ jẹun ayọ̀ á tún fò sí yàrá ẹ̀ nígbà tí ìyá ẹ̀ bá dé ni wọ́n wá gbé nínú yàrá ẹ̀ wọn láyé ìgbà yẹn wọ́n ń lu pọ́npọ́n wọ́n ń lu pọ́npọ́n mọ́mọ́ lọ́mọ lórí kan pa wọn ìyá ọmọ lọ́mọ lọ́rùn wọn ò ní fi ṣògbówó wọn ò ní sáré gbé nǹkan ra ẹlẹ́dàá ọmọ yẹn nínú ilé láyé ìsìn ìgbèrú á máa bàyàn níbọ̀ wà ní kọ́mọ ẹ̀wọ̀n nù yàrá níbọ̀ kọ́ bá ṣe ẹ̀ bá bọ̀ thank you ó ṣe ọkọ mi ó ṣe ẹ pẹ̀lẹ́ máa bọ̀ à ń jáde ní ẹ ṣe màmá mi ẹ má bínú ẹ á ti jáde ní. ayé ti yàtọ̀ sí Sunday dami ìyọwọ́ kan ayé ìgbà yẹn kò sí kankan Nàìjíríà kí lórúkọ ìlú wo láwá wà ń gbà yẹn ṣé Nàìjíríà náà ni nísìn ọmọ tiẹ̀ tó sọ ọmọ mi gan ọmọ nísìn tó bá ní ọmọ gan tó bá wà lórí àlejò bá dé ó lójú àlejò tí wà ní ọmọ ẹ̀ tó ṣẹ̀dẹ̀ bí ó dé láti sùn àbúrò láti kó wá kí ó ti wà bẹ́ẹ̀ ká wọ́n yẹ kó mọ̀ kó wà nílé jókòó sí bẹ́yẹn tó máa fi lọ má yọjú omi ìfẹ́ wà lánàá ayé mi ìwọ̀nba olójú àdúrà tí mo lè gbà mi ò fẹ́ o wà á ti máa pariwo báyìí ọmọ náà dákẹ́ pẹ́ẹ́n sínú ilé mọ̀mí Alice Bukola òkú ṣakẹ́ ọmọ náà dákẹ́ pẹ́ẹ́n sínú ilé kò ní sọ̀rọ̀ láyé ìgbà yẹn tá à ń sọ yìí
ó ga mọ́mí ọlálérè ọláwọ̀nyá àyíká àbọ̀kọ́ ọmọ yìí màá ti dé tẹ̀ ọmọ yìí kẹ́ẹ̀tì ẹ̀ tó bèrè ó máa wà ń bì ó yá nífẹ̀ẹ́ mi máa bọ̀ wá kíra ó ti dé wá ọmọ náà sì kúnlẹ̀ ìyá náà sì ṣàdúrà fún pẹ̀lú ọkọ mi báwo ni ṣé dáadáa ló dé ó jẹ́ ẹ̀rẹ̀kẹ́ ẹlẹ́ṣẹ̀ lọ́tọ̀lọ́tọ̀ ẹni ẹlẹ́ṣẹ̀ dìndíndín ayé ìgbà náà tó bá tiẹ̀ sọ ọmọ bá ṣe dìndíndín wọn ò ní sọ pé ní kó o bú kọ́ ọmọ ṣe dìndíndín gbogbo oníkàpá máa rẹ́rìn wọ́n máa gbà ọ̀pẹ̀lẹ́gẹ́ ṣubú làwọn àwọ̀ òbó ṣubú lódó túká ẹ̀dá gbígbé òṣè ní orí oníkàlùkù ni wọ́n má dẹ́ẹ̀dùn láyé ìsìn wà mú ẹ pamọ́ sínú ilé ni torí òun mọ tẹ́ni yẹn òun mọ wí ọwọ́ tó fẹ́ kó òun jẹ́ kó gbọ́mọ ẹ̀ kó fẹ́ kí ọmọ ẹ̀gbọ́n jẹ́ kó fọwọ́ kàn lára nípa yóò gbé ọwọ́ yẹn sórí ẹ̀ tó fẹ́ fọmọ lówó gan má gbà ó Nàìjíríà ti bàjẹ́ àwọn olórí wa ló sì báyé wa jẹ́ débi Rosemary God bless you ọmọ náà.